mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Òṣùpá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó. My names are DJ Emmanuel Williams, popularly known as Idioge of OAFP, and some other people call me Afa Semio. Okay, in as much as I try to avoid that question. Okay, quick one. Initially when I joined OAFP, okay, my very first meeting with Ambassador Odunlade Adekola, it was time for us to introduce ourselves. So I walked out to introduce myself, which was the norm. And then as I was walking back to my seat, Ambassador Odunlade noticed something in me, and then he just mentioned it, we need you, you. And then people started laughing. Initially, it was funny to me too, but when I walked back to my seat, I was now trying to think that we need you, but it is what it is. Okay, I joined OAFP January 15th, 2020. I'm still a trainee. OAFP is a world on its own. Now, when I mean a world, I mean OAFP, we don't just come here to act. We sing, we dance, and it's not just about acting. OAFP has taught morals. OAFP has inculcated some other values that I never knew I had on the inside of me, and as well, OAFP teaches you to be a very great person. It teaches you to be bold. OAFP teaches you to be quiet when you should be quiet. OAFP teaches you to talk when necessary. OAFP teaches you to be time cautious. OAFP teaches you to be able to express yourself. OAFP teaches you respect, self-respect, and high esteem. I won't say I have a favorite episode, because all of the episodes that we've done are super exciting. Yeah, they're hilarious, they're amazing, they're fantastic. Trust me, it is not easy to create a content. Talk more of creating 100 content. Like, it is not easy. You know, it's a different thing for you to be an actor, and it's a different thing for you to be a content creator. So I give it to our boss, like from 1 to 100 episodes, it is not easy. So I really do not have a favorite episode, but then the ones that I really, that got me thinking and got me really exciting was Ashilo Agbara. That was episode 92. Episode 92, and then Ojise Olorun was 78 or thereabout. Yeah, that was where they poured Elubo, my character. That's Yamfla. Yeah. Thank you. I love that question. The day I will never forget on set on Saamu Alajo was the very day my boss came into the hall. We had our beats that day, and then he came into the kilo shele, ready, and then we explained to him that, sir, we just woke up, we wanted to have our beats and all of that, and then he told us, he gave us just 10 minutes to get prepared. So we said, okay, sir, and then he walked out. It wasn't up to 10 minutes. My boss walked back into the hall, and then that was my very first time of seeing Ambassador Odunlade very mad, like very pissed at us. He was so mad at us that day, and then he told us to march out. Like, we were about 6 in number, and he told us to jog from our camp to a far distance. Yeah, he told us, and the funniest thing is, I was the only guy. We were about 6, like 5 ladies, and I was the only guy. And trust me, that day, to cut the long story short, I had to go on my knees begging him that, sir, I was crying that day, April 15. I cannot forget, because I wrote it down in my diary. Yes, but then all thanks to him, because that taught me a big lesson to always be time cautious. Yes, because he's someone that doesn't joke with time. He's someone that doesn't joke with time, and I also appreciate him for that opportunity. Although I was in pain that day, but I also appreciate him for that opportunity, because if he was not pissed, we won't know that what we did was not good. Yeah, so in punishment, there's a lesson to learn.
Okay, Saamu Alajo himself, the character Saamu Alajo. Saamu Alajo is a lovable person. Yes, he wants good for everybody he meets. It's just that he might be a bit troublesome. In short, not he might be. He is a troublesome character, but at the same time, if you watch his character, if you study his character very well, you would know he's a lovable person, and then he wants good for everybody that comes across him. OAFP, I see OAFP to be a first class and a well-known citadel of learning, not just in Nigeria, but all over the world. Trust me, even right now as I talk, OAFP is known everywhere. And to even come into OAFP, I won't lie to you, it is not easy. I tried it twice before I came in, and I know what it means to be in OAFP, and that's why I'm not taking the privilege for granted. Yes, so I see OAFP to be well known and to be everywhere, all over the world. Ambassador Odunlade Adekola is not just our boss. He relates and then he treats us as his own. Yes, he's someone you can always walk up to and then meet him for advice. And the way he treats us, he doesn't treat us like outsiders or as students. He treats us like children. So I am super, like I said, I'm super excited to be associated with him because he's like a father. Okay, before I joined crew, I used to think being a crew is an easy thing until I joined the crew department, the camera department rather. Yeah, so I would say crew members are more hardworking than actors. Quote me anywhere. Like crew members are they are #1. So I would say well done to crew members out there. If you know you're a crew member, well done to you, especially in OAFP. And also actors, you guys are doing super wonderful jobs. And to our viewers out there, our audience, thank you so much for loving us. Thank you for accepting our crafts. Thank you for believing in us. Thank you for loving Odunlade Adekola himself. Chairman of the family house yín. Saamu tún ti ń gba orí. Mo bẹ̀rẹ̀ ní. Oya, chairman of the family house yín. Saamu tún ti ń gba orí. Mo bẹ̀rẹ̀ ní. Wá Ṣakiru, o máa fún mi lóògùn orí tí ń fọ́ mi o. Still on his skin. Oya, let's go. Ṣakiru, but o máa fún mi lóògùn níta orí tí ń fọ́ mi o. Tó bá ní paracetamol lé. Kẹ́ bẹ̀lẹ́dà mi bóyá bá ní kí n dàtú. Ẹlẹ́dà mi. Ẹlẹ́dà mi. Gbà Saamu, àwọn onígbà. Wò mí, Saamu wọ́n má tún jẹ́ra rẹ̀ ń yà. Owó ti dé, àwọn yóò sọ 2 million. Bọ̀dá Saamu wọ́n mẹ́tọ́ wí, tọ́ba ní mo gún náà nìyẹn. Let's go. Yọ̀ṣíbìrì. Ṣó lè dà yọ́ pa? Ṣó lè dẹ́kú pa? Mẹ́rin tẹ́ wí náà. Bọ̀dá Saamu, wọ́n mọ̀ tó ń wí o. Bẹ́ẹ̀ni, ṣé tó yẹ lè ṣe kọ́ ọlọ́pàá wá? Ẹni tó bá ní mo kún kọ̀ náà nìyẹn. Wá láìsí wo lórí tó sọ pé o lè gún náà pé o jẹ gún náà nìyẹn. Ok, ìwádìí ẹni kò di sùúrù ẹdẹ move ẹ ó ti hot láti bẹ̀ yẹn ẹ má pẹ́ mọ́ ara ó ti ẹyin ọlá má sùn. Hey officer, it's okay, move. Wà á dẹ̀ cross sẹ́yìn immediately wà ẹ push ẹ síbí. Mo gún nìyẹn ẹ gbà mí you know ẹ ti súnmọ́ra yín ọmọ paparazzi yẹn ẹ ti súnmọ́ra yín báyìí ẹ dẹ̀ mú wọlé mọ́sọ́ tẹ́wọ́ máa mú òsìn ẹ mú gbà báyìí ọlá ẹ ti sáàárín òun yẹn jókòó lọ́hùn yẹn ẹ̀yin wà láàárín ó yẹ wọnú mọ́tò mo fẹ́ wọnú mọ́tò báyìí ṣé mo kúrò títì ọlá ìwọ ti wà ń bí so my dear ìwọ ti wà sọ́run ẹ sọ pé Bọ̀dá Saamu ẹ má lọ Mr. Saamu thank you. ẹ má mú lọ bí kankan máa lọ kó ìgògó báyìí tó bá fọ́ dáadáa nídìí. Okay, sorry. Oya, let's go. Máa lọ kó àwọn ògò kan wá lọ sí ní ẹ má mú lọ bí kankan nídìí yọ sí. Ẹ jẹ́ jọ tí ó di nǹkan síbẹ̀ ìwèrè ní ẹ̀dì. Let's go. Oya. Ma no problem. Oh yeah. Let's go. Ma no problem.
àwọn ìgò tó wà nínú yàrá mi ó kéré jù wá tó 10 màá lọ kó wá tó bá padà wá mo jẹ́rìí Yosibi ó máa fọ́ wọn lórí ìdànù Yosibi pẹ̀lẹ́. Fún wa lọ mi sir. Wà á mọ jẹ́ká rí. Okay sir. Okay sir. Obi ore, o sure pọ̀ ní. Confirm. Thank you sir. From wabi báyìí gbọ́dọ̀ kó lọ súnmọ́wájú bàbá ẹ̀. Kí ló ṣe mí ti wá o? Ìwọ òun ló jáde. Drama queen. Ẹ ṣe rẹ ní báyìí. Níbo kí ló ṣẹlẹ̀? Ṣé máa fọ́ sí i ni? Má ṣe bẹ́ẹ̀ yẹn o. God bless you. Ó bá gangan ni o. Ṣé máa fọ́ sí i? Yes now. Yes. Ṣé máa mú kọ́tẹ̀wé yẹn? Ó ti wà ń bẹ̀. George kọ́tẹ̀wé. Orí kìíní yẹn náà. Kọ́tẹ̀wé yẹn. Okay yeah. Roll. Still rolling down. So Oye, ó ṣe fẹ́ tap ẹ̀sìn. Gba ìdí ẹ̀ ókè Oye gbá gangan. Nice one. Torí kámẹ́rà tó wà bẹ́ẹ̀ ni. Bábí a ti ní kò tí dá sí. Still rolling. Action! Ọ̀gá ṣe é ti tún kọ. Kí ni mo ṣe gan? Kí ni? Let's go. Jẹ́ kó kàn. Action! Àwọn tí ẹ ń wọ̀ ní fún wọn. Kí ni mo ṣe? Ẹ wọ́n ti wọlé pa. Ẹ lè gbà mí kí ló ṣẹlẹ̀? First one yóò fọwọ́ ra. Gbà gbogbo yìí. Ẹ máa kọ síbí. Let's go. Action! Everybody tí mo bá dẹ̀mọ̀ fáwọn àyíwọ̀. Mo ṣe gangan kí ni? Òun ni. Kí ló ṣe? Drama queen. Wọ́n la gbé jíjẹ́ bọ̀bọ̀ ìkí ó dẹ̀ sí bóyá tóbi òkè o let's go oya rọrọ bọ̀bọ̀ ìkí ó dẹ̀ sí nítorí bóyá tóbi ó ní òṣè tí ìkù kí ló ṣe kí ni ṣe ìkù fẹ́ jábọ̀ ìfún ẹ̀ fún mi dìfún ẹ̀ mú ọ̀rọ̀ gbàgbà lórí mi lọ́sàn-án àtòru. Sàámú mò ń gbàdúrà ẹ ṣáà ní kórè àdúrà náà lè sí bá mi. Orí tèmi náà bí. Pick up, let's go. Wọ́n lọ gbàdúrà lórí mi lọ́sàn-án àtòru. Sàámú mò ń gbàdúrà ẹ ṣáà ní kórè àdúrà náà lè sí bá mi. Mo ṣe dé látòrí òkè ní ìmúlẹ̀sẹ̀ ẹ má tún kájọ sẹ́nu táwọn ọ̀nà tún ṣe yín báyìí ni. Aṣọ mo náà Sàámú ẹ pẹ̀lẹ́. Gbogbo àwọn nǹkan tó máa ń dùn lẹ́nu mi lásìkò yìí nìyẹn. Aṣọ dáadáa. Let's go. Oya. Ìgbẹ́ràn. Oya, let's go. Oya. Let's go. Action. Mo náà Sàámú ètò ń jájọ ní mo náà Sàámú ẹ máa ń jí Jẹ́ gbogbo àwọn nǹkan tó máa ń dùn lẹ́nu mi lásìkò yìí ni. Bí aṣọ, bí ìbẹ̀tẹ̀, bí ìgbẹ́. Ẹnu sùúrù náà ẹ tẹ wọ́n kò lọ wẹ̀ náà. Màá lọ wẹ̀. Èyí bí ò ṣe. Kí ni gan pápá? Ṣé ló ń bọ̀ Oya, let's go. Oya, ẹni sùúrù ẹ lọ wẹ̀ lọ. Ó ní jáde náà. Kí ni kílẹ̀ ń ṣe? Ṣé bọ́lọ̀ sáré káàkiri lórí mi? Ẹ̀ṣọ́ á ní mo sáré káàkiri lórí yín kẹ́lẹ̀ wá kìsì mi. Let's go. Action. Ẹ lọ wẹ̀ náà bọ̀dá Sàámú kẹ bọ́ gbogbo aṣọ yìí kẹ lọ wẹ̀. Ṣé mo gbádì? Sàámú. Let's go. Oya. Action. Ní sùúrù bọ̀dá Sàámú ẹ tẹ lọ bọ́ aṣọ tẹ wọ̀ yìí kẹ wẹ̀ kẹ freshen up kẹ wọṣọ mi. Ṣé mo gbádì? Aṣọ yẹn ló ń gbá bọ̀dá Sàámú. Aṣọ tí mo wọ̀ ń gbá. Ilé ẹ̀wò laṣọ yẹn ti wá.
àwọn ẹbọ oríṣiríṣi ló ń gbádùn. Má wo ẹbọ, má wo òórùn. Ìgbẹ́dùn mi ni kò wò, o ṣé mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Kíni àmọ̀nà Sàámú wa, ìwúlẹ̀ tún ń ṣe ìbáyìí. Ẹni ṣó, ẹ ti fi gbẹ́bọ. Ara mi ń tà sọ́sọ́ bí ẹ̀bọ. Sàámú ẹ wá lọ wẹ̀. Jáde náà, ọkọ̀ jáde. Ẹ má jókòó sórí bẹ́ẹ̀dì. Let's go. So tí máa ti bẹ́ẹ̀lú, máa bẹ́ẹ̀lú bẹ́ẹ̀dì ẹ̀, òun náà kàn bẹ́ẹ̀ tẹ̀lé mi. Ẹ jálọ. Let's go. Oya, let's go. Action. Ara mi ń tà sọ. Oya, ro. Yeah, let's go. Why don't you? Okay, let's go. Action. Ara mi ń tà sọ́sọ́ àbí. Sọ́sọ́ bọ̀dá Sàámú ẹ wò, ẹ ti fi lọ́ta, ẹ ti fi pọnmi, ẹ tún ti fi gbẹ́bọ. Ẹ jẹ́ àlọ́ ẹ wá lọ wẹ̀. Ó yẹ ẹ máa bọ̀. Bọ̀dá Sàámú ẹ tún dé jàre ẹ wá lọ wẹ̀ jọ ẹ́. Ẹ wá lọ wẹ̀ jàre o, gbogbo bẹ́ẹ̀dì máa ta sọ́sọ́. Bọ̀dá Sàámú yẹ dìde. Ẹ dìde máa gbé yín, máa fà yín. Kiss me. So I saw for me, she's like Iggy for she's like ATM for me. Oh, I get it. But you getting money from that? You have to be very careful. Very careful. Let's go. Oh, ATM! ATM for me. You get in cash, right? Bro Sam, you got to be very careful. No. I got to be very sure. I mean, 100%. I got to be very sure. I trust you, bro. Hey, oh yeah, baby, gbe. I might gbe wọlé straight. No, just come here, love. Ma worry. Ma turn more, please. Oh yeah. Roll. Action. Oh, danger. Hey, yeah. I'm Gbenga Adebayo Oladuni, popularly known call and address as a Malian boy. Well, as regards that, I've partaken in Saamu Alajo so many series, and I've gotten enough experience as regards this series, getting on set, on time, doing things accordingly. Everything that has to do with that series is very, very fantastic, and that is how I will give it to them. I mustn't deceive you. It has brought so many exposure. It has encouraged so many other artists to do more in creating nice stories. The crew of Saamu Alajo are fantastic. Honestly, I will give it to them. I don't know whether because of the training received from the chief organizer of OAFP, who is in charge of that Saamu Alajo itself. The man Odunlade Adekola is great. Is great. If it is all about this professionalism, theatrical system, give it to him. It's all over. It's cut across everywhere. Odunlade Adekola himself is tagged and called and addressed as theater man. He can sing, he can act, he can, or every other thing in theater practice. He has everything to give to. They do things accordingly. They are better off. I've been to so many locations. I've partaken in so many drama series, but this crew of Saamu Alajo are wonderful when it comes to doing things the way it will be done. They are professional. As I'm talking, it's celebrating 100 episode series. That is beautiful and fantastic. 100 episodes. When you start from 1, 2, 3, and you count till 100, you should give it to them. Those people are trying. They are performing.
Professionally, they are there. Honestly, I give it to them. Ṣé tí bá gbé wá ẹ fi disebi ẹ ṣọṣẹ fún mi àbí bí báwo? Ọmọ kúkú fẹ́ràn ọṣẹ yìí pàápàá Ọlọ́run mà ṣàánú ẹ. Sorry, sir. Let's go. Wọ́n fọṣẹ sí ẹ ní. Bíkọ́ action. Ọmọ kúkú fẹ́ràn ọṣẹ yìí o. Action. Ẹ jọ̀ọ́ disebi tẹ́ ẹ sọ ṣé tí bá lọ wá àbí mo gbé wá ṣé ẹ fi gún ọṣẹ fún mi àbí báwo? Wọ́n arákùnrin tí àwọn fọṣẹ yìí ṣe ẹni. Ara òun ló jẹ́ kéèyàn gbéra ni. Ibi junction Akíadé yẹn ẹ ṣáà tì mí síbẹ̀ tẹ bá ti wá gbé mi síbẹ̀ ẹ gbé mi cross other side tẹ bá wá gbé mi cross ẹ bá mi dá mọ́tò dúró ẹ bá dá mọ́tò dúró ẹ wá gbé mi sínú mọ́tò ẹ wá bá mi gbé kẹ̀kẹ́ mi náà ẹ gbé sẹ́yìn boot màá máa lọ lé mi. Èmi wá kọ́ bíkọ́ ó yá màá wá gbé kẹ̀kẹ́ yẹn màá gbé sí let's go. Màá wá gbé orí. Ṣé mo ṣe rẹ́rìn? Orí let's go. Ó yá. Ẹ bá mi gbé kẹ̀kẹ́. Màá wá gbé yín cross títì. Ẹ gbé kẹ̀kẹ́. Màá dá mọ́tò dúró. Bẹ́ẹ̀ ni sà. Ẹ gbé mi, ẹ kọ́kọ́ gbé mi. Ẹ kọ́kọ́ pa mí pó. Ẹ kọ́kọ́ pa mí pó sínú mọ́tò. Let's go. Let's go. Ẹ kọ́kọ́ pa mí pó. Màá ṣú yín rí gidi. Ẹ ṣú mi ẹ jù mí sínú mọ́tò. Ṣé wá rí kẹ̀kẹ́ mi? Ẹ wá bá mi gbé ẹ gbé sẹ́yìn boot. Ṣé kẹ̀kẹ́ yẹn ṣé ìdí tó máa ń papò náà ni? Ẹ̀hún náà ni. Màá gbé sẹ́yìn boot. Màá máa lọ lé mi. Èmi wá ń kọ́ bọ́lẹ̀ mi wá fẹ́ lọ. Ẹ máa lọ lé yín. Ẹ̀bà má jẹ́ kí n lọ lé. Kò ní dájú ọ̀sán tẹ́lẹ̀ tí ó fẹ́ máa yẹ̀yẹ́ mi lójú àwọn èèyàn ni. Everything go. Action. Irú ọ̀rọ̀ ṣìwò ló jáde lẹ́nu. Ó lọ pọ́lọ́ ní. Tí ó fẹ́ máa yẹ̀yẹ́ mi lójú àwọn ará àta ni. Àbí kí ni sọmọ gbélé? Ẹ wù bọ̀dá sáà. Wàyí kàtù. Ní sà. Wala. Àtọ̀hún yẹn náà wà tó yá. Oya, stay with me. Sorry. Stay with me. You got. Pick up, bro. Friends. Action. Mr. Saamu. Ó yé mi, kí ló fẹ́ wí? Let's speak for me, where let's go. Action. Bí school èlò, only school èlò. Ilé ti kàwé. Ṣé rántí mọ́ mi? Ẹ wò sá, ṣé mo kàn tó ṣẹlẹ̀? Ìyá ọmọ yìí ó ti wọlé ọkọ nígbà tí mo ń gbàgbé. Pick up. Action. Madam, tell me. Still rolling. Let's go. Thank you, makeup. Pick up. Action. Inú ẹ ti dùn. Lórí ẹ̀ ò pé lọ́lọ́sì. Fún mi ní wẹ́wọ̀ fún mi ní wẹ́wọ̀. Kí ló fariwo? Ìyá, this is you. Kí ló fariwo? Kí ló ṣẹlẹ̀ mọ́? Kí ló ṣe? Ẹ jẹ́ tẹ̀ sá. All right. Kí ló rí? Mo á snap picture náà lẹ́ẹ̀dẹ́ fọ́nà. Irọ́. So, kí ló ṣẹlẹ̀? Kí ló rí? Bẹ́ẹ̀ni. Go. Let's go, Madam Bruce. Action. Action. Orí, ìjọ fìdó, kúlíkúlí mọ́mì.
One jẹ́ náà ni wọ́n máa kọ́ ẹ̀jẹ̀gbẹ̀ yìí ni. Yeah, let's go. Ṣé o sọ pé blind and you see inside? Okay, see inside. Okay. Action. Go, action. Ọlọ́mọ fọ mi lójú o. Àìwò ni ètò ṣé recommended lẹ́ ń lò àbí recommended? Tí n bá yọ báyìí ṣe ṣáà lè rí náà. Ẹ má fọ bẹ́ẹ̀ bí orí kankan mọ̀. Pick up. Yeah, I'm small there. Okay, go. Action. Okay, my name is Adesola Ogunlade. I'm a graduate of biology from UI, and I'm also an entrepreneur and an actor. I joined OAFP Odulade Adekola Films Production in the year 2018, in August, yes, 2018. I'm actually still a trainee in OAFP, but hoping to graduate soon, yes. OAFP, normally before I joined OAFP, I was much of an introvert, somebody that doesn't really know how to relate to people. But since I got here, you know, it has taught me how to, aside film production and acting, it has also taught me how to communicate with people, how to be free with people, how to respect people's opinion, how to share love, and how to be and you know, how to be self-disciplined. To the cast, I say well done to them, and to the crew members, I give it to them because they are always the one giving the energy. They're the ones behind the camera, behind the editing. I just give it to them. Then also to the audience, I want to say a big thank you to everybody. Without you, there won't be Saamu Alajo episode 1 to 100. You know, thank you for everything you do. Thank you for always watching and liking us. Sorry, sir. Thank you, sir. Action. Tabari moto kababo kò sí wàhálà akàn yín lára akàn ẹ̀yin ṣá dùn bẹ́ẹ̀ máa gbé yẹn jọ. Let's go. Ẹnìkan ló sọ̀rọ̀ bí ó ní mọ́tò wà ó ní mọ́tò wà tí ó lé sí sọ́n kó o tán sí ẹ̀lẹ́kan nígbà tá à ń gbọ́ rẹ̀ bọ̀ òun rẹ̀ rí o. Let's go. Mọ́tò wà ẹnìkan ló sọ̀rọ̀ bí ó ní mọ́tò wà ṣé mọ́tò ẹ lé sí ìgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ṣó mọ̀ pé o tán sí ẹ̀ tó rà gbọ́ rẹ̀ bọ̀ òun rẹ̀ rìn ó yìí hàn lójú ẹ̀ ó yà ó hàn lójú ẹ̀ o. Let's go. À ń bọ̀ sí mọ́tò wà ṣó lé sí oṣù ọ̀ ìgbà tá à ń bọ̀ lẹ́ẹ̀kan ṣó mọ̀ pé o tán sí ẹ̀ nítorí wàhálà ọ̀rẹ́ ó wà ẹ̀yẹn ṣàdùn bí àwa gbé yín iṣẹ́ ti gbọ́ ó dẹ̀ ṣe gọ̀. Ṣé ọlọ́pàá lẹ pè yẹn? Rárá lọ́ọ̀yà ni mo pè. Kí ló wá ní mọ́tò wà fún?
Oye máa bèrè náà ni o. Oya. Officer Farouk, ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ ṣé o. À ń bọ̀ láìpẹ́ ẹjọ́. À ń bọ̀. Ẹ ṣé gan. Àní kúrò mi o. Oya. Officer Farouk, ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ ṣé gan o. Ẹ ṣé. Ẹ ṣé gan sà, ẹ kú ọ̀rọ̀ wa. Ọlọ́pàá lẹ pè yẹn. Rárá o, pásọ̀ ni mo pè. Gbé kó lọ́kàn, yá. Ní gbogbo ẹ̀tàn sìn, Ó yá o. Officer Farouk, ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín. À ń bọ̀ nsìn. Ní dé station yín o. Ẹ ṣé gan, ẹ ṣé. Ẹ ṣé gan sà, ẹ kú ọ̀rọ̀ wa. Ọlọ́pàá lẹ pè é sìn yẹn. Rárá o, pásọ̀ ni mo pè. Báyìí ti jẹ́ ìwọ. Bẹ́ẹ̀ ni, ọlọ́yà ò gbọ́dọ̀ jàgbò. Iṣẹ́ tí wọ́n ṣe sára, àwọn ò gbọ́dọ̀ jẹ nǹkan tó wà lára ẹran tó jẹ́ ìwọ tí. Let's go. Lára àwọn iṣẹ́ tí wọ́n ṣe sára, wọ́n ti jẹ ìwẹ̀ kan nínú ẹ̀. Let's go. Kí ni position yín ti change sir? Bẹ́ẹ̀ kọ́. Ẹ káwọn ẹ̀ sílẹ̀ sir. Ẹ káwọn ẹ̀ nọra báyìí bíi pé nǹkan ti ṣe yín. Ẹ wá ṣe sí ẹ̀gbẹ́ báyìí. Something like this. Oya. Okay. Go sir. Action. Lára iṣẹ́ tí wọ́n ṣe sára, wọn ò gbọ́dọ̀ jẹ ẹ̀yà ara ẹran. Lára iṣẹ́ tí wọ́n ṣe sára, wọ́n ti jẹ ìwọ̀ ìkan nínú ẹ̀. Lára iṣẹ́ tí wọ́n. Bíi pé ẹ̀yà ara ẹran kan wà tán gbọ́dọ̀ jẹ ní o, àbí bíi pé wọ́n jẹ ìgbọ̀nsẹ̀ ẹran. Let's go. Iṣẹ́ tí wọ́n ṣe sára. Lára àwọn iṣẹ́. Lára àwọn iṣẹ́ tí wọ́n ṣe sára, wọn ò gbọ́dọ̀ jẹ ẹ̀yà ara ẹran kan. Ó ṣeé ṣe kí wọ́n ti wá jẹ ẹ̀yà ara ẹran ọ̀hún, tàbí kó jẹ́ bí ìgbọ̀nsẹ̀ ẹran kan ti bà wọ́n láhọ́n. Èèwọ̀ wọn ni. Gbé wọn ti jẹ ẹgbẹ́ ẹran. Bẹ́ẹ̀ ni. Ẹ̀wọ̀n ẹ̀kúnlẹ̀ lọ, ẹ̀kọ́kọ́ kúnlẹ̀, gbogbo yín ẹ̀kúnlẹ̀. Wọ́n ní kẹ́kúnlẹ̀. Ó jẹ́ kúnlẹ̀. Ẹ̀kúnlẹ̀. Ẹ̀ tó bá gbẹ̀yìn kúnlẹ̀ ló kọ́kọ́ ń lọ, ó kọ́kọ́ kó òdìrẹ́ ìwẹ̀ ni. Pick up, let's go. Oya. Mo ní ẹ̀kúnlẹ̀. Ẹni bá gbẹ̀yìn kúnlẹ̀ ló kọ́kọ́ bá kúrò bí, ó sì lè kò rí. Aló kí mi, ìwọ kí mi, ìwọ náà dẹ̀ kí mi, ó dẹ̀ ṣe tílé ọmọ tán ni, pẹ̀lú ara tútù, òun ló tún fi kí mi, gbogbo ẹni tí ó kí mi bí mo ṣe mú kọ yẹn, sákìlẹ̀tà wá wọn ni. Ẹ pẹ̀lẹ́, ṣe ní ìdómi omi tó tutù. Ẹ bá wọn gẹ̀ẹ́tì omi tó tutù. Ẹ pẹ̀lẹ́ sà. Orí yóò pé pẹ̀lú ẹ̀sẹ̀. Orí yóò dàrú. Má bì jẹ́kújẹ́bí. Sàmúra ẹsẹ̀ ni kò wá lò ìwọ bí lọ́sẹ̀. Tó bá gbẹ ẹlẹ́sẹ̀ rẹ̀ sí ro. Bóyá let's go. Jókòó. Má yẹ kó rọ̀. Rude. Let's go. Oh rude. Bẹ́ẹ̀ni. I say it again. Oh rude. Bóyá let's go. Action. Ṣé nǹkan ò ṣe yín? Rude. Orí yóò pé pẹ̀lú ẹ̀sẹ̀ fún mi. Mo lọ rude. Ìwọ ti mọ̀, má nà mọ́ wéèrè. Wọ́n máa ń nà. Let's go. Ìwọ ti mọ̀ tẹ́lẹ̀, let's go. Ìwọ ni nǹkan máa dúró sẹ́yìn tí ẹ like. Let's go. Roll. Is it from my line? No, I'm at dinner side back. Roll. Action. Gbóní ẹlẹ̀. Káyọ̀dé, mo bá ẹ débi tó lápẹ̀rẹ̀. Àmọ́ nǹkan tí mo fẹ́ lọ bẹ ọmọbìnrin fún ni pé, pick up, oya,
Káyọ̀dé mo bẹ̀ débi tó lápẹ̀ àmọ́ nǹkan tí mo fẹ́ lọ bí ọmọbìnrin fún ni pé lẹ́yìn oṣù mẹ́fà yẹn kó má lù ẹ̀ mọ́ lẹ́yìn oṣù mẹ́fà yẹn kó má lù ẹ̀ oṣù mélòó ló ti di báyìí oṣù méjì let's go lẹ́yìn mẹ́rin yẹn kó má fọ ọkàn ẹ̀ mọ́ o let's go. Akọ̀dédé máa nà kò ní mọ nǹkan tó fà tó fi ń nà let's go má gbàgbé ẹ̀ o very important. Kí ló ṣe? Àbọ̀ ọba lọ̀rọ̀ tí ní àǹtí ọkọ mi dà. Bọ́dá Sàámú, who is she? Take it easy now. Yo. Still rolling. Pick up going. Láti sọ̀rọ̀ ló ń fi sọ̀rọ̀ yẹn. Ọpẹ tó wà nínú bọ́ọ̀lù wọ́n tó ń bẹ̀rẹ̀ níbi tó gbúrò lórí burúkú ni ó ti sọ sísẹ́ kìkẹ́ yìí sì náà kó ní gà fún yín bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn. Balajo ti fẹ́ block camera careful. Let's go. Go. Pick up. Action. Ọmọbìnrin farabalẹ̀ náà kí ni kò tó bẹ̀ jà náà kí ni kò tó ṣe gangan farabalẹ̀ àpò ẹgbẹ́ owó wà nípa títọ́ gbẹ̀. Wọ́n máa sọ fún mi wọ́n lórí Okay. Still rolling. Pick up. Action. Àpò ẹgbẹ́ níbi tó títọ́ gbẹ̀. Mo rò pé lórí burúkú lè lè ṣá. Bí mo ṣe yìí máa ń jọbọ̀ látó wà lẹ́yìn Sàámú yìí kúrò máa gbé Sàámú. Wọ́n á kàn ẹ̀ ìwọ ọlọ́kọ mi tí mo wá béèrè ni. Ẹ̀ sáà ń tí ọkọ mi jà. Ẹ já wèrè rí mi. Kí n tẹ́kì ní ti ta ló kọ́ aṣọ lẹ́wọ̀n sí ọlọ́run tó lòun wáṣọ náà. Bọ́dá Sàámú, who is she? Orí ẹ̀ ti jà mí. Lára àwọn olórí burúkú ọmọ tó pè níyàwó ni orí ẹ̀ ti jà mí. Ẹ já wèrè ni. Ṣé kí bẹ̀rẹ̀ látòrí ni? O jẹ́ kó mú. Let it transform let it transform out. Okay. Yeah. Yeah. Doctor, why don't you do it? Torí bá bí kò lè bí o. No. Torí mo bẹ̀rẹ̀ kó jókòó dé bẹ́ẹ̀. Go. Thank you. Well done. Yeah. Go. That lady, who is she from there? We are let's go. Action. Bọ́dá Sàámú, who is she? Olórí burúkú àṣìírè ni. Àwọn ìyàwó oṣù tó máa ń sọ. Ìwé ilẹ̀ ṣí èrè ni. Ẹ já wèrè rí mi. Owó lọ́kọ̀ mi dàgbọ́ ilé ẹ̀fọ́ rẹ̀ fúnra yín náà sọ. Wọ́n gbá sórí ilé ìgbà sórí ilẹ̀. Ó wà ní 1-4 tó bá kó wọ́n 4 wà 1-6 tó bá rí wọ́n sí. No, don't stay by the left. Wàjáde wàárí. Olórí burúkú àṣìírè tó pé ìyàwó. Ọmọ ìdàbí kò láyé ẹ̀tì. Wèrè inú obìnrin tó bá ti pa mi lórí burúkú ni jáwọ́ àkọsẹ̀ ìjà yí ẹnìkan tó yàn. Mo lọ sọ ọmọ àlelé mi bàbá ẹja wèrè jọ̀ǹtà èèyàn fọ́ọ̀mù ẹ̀tún bí mi nígbà rẹ̀. Pick up, let's end it. Oh yeah, roll. Let's go. Roll. Go. Sorry. Take it up. Go. Action. Give me the bag. No. Mo bẹ̀rù mi ṣe ń pò tán. Okay, wait. Let's go. Oh yeah. Action. Give me the bag. Mo bẹ̀rù mi ṣe ń wá tán. Gudero. Who is Abeg ya me doctor. Pick up from there. Oh yeah. Action. Bọ́dá Sàámú ta lélẹ́yìí. Abeg ya me doctor. Èèyàn fọ́tò wájú yìí. Ẹbí rẹ̀ pẹ̀ta lélẹ́yìí. Ẹ wà pẹ̀ túbì ni. Àwọn náà ọmọ túbì lélẹ́yìí. Ẹbí rẹ̀ pẹ̀ wí ti. Ọwọ́ mi báyìí, ó ní màmá fi gba oore. Nínú ọdún tí mo wà ọwọ́ mi báyìí, màmá fi gba oore. Mi ní fọwọ́ gbọ́mọ̀ sí. Mi ní fọwọ́ gbọ́mọ̀ sí. Máa níyàwó. Mo máa lọ́kọ. Máa lọ́mọ. Mo máa lọ́kọ. Máa kọ́lé. Máa kọ́lé. Máa ṣoríire. Mo máa ṣoríire. Mo ń mọ̀ lórí ọ̀gẹ̀dẹ̀. Àwọn èèyàn tí wọ́n ń gbé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Mo kàn kọ orin olórin ìbò ni. Orin bọ̀bọ̀ yìí tó ní jẹ́ ìrántí. Ẹ rán mi létí lóòótọ́. Ó yá, let's go. Ó yá, òní ẹ. Let's go. Mo kàn kórí bọ̀bọ̀ ìbọn ni bọ̀bọ̀ ìbọn kàn kórí ẹ̀bọn ní àbúrò mi. Ó ní ọdún yìí ọdún ayọ̀ mi ni máa kọ́lé ńlọ́mọdé túnra mọ́tò máa bí mọ́lé mọ́mọdé ní tọkàn mi ń fẹ́ máa fààyọ̀ lọ́dún yìí já.